ọkọ̀ òfurufú já lulẹ̀ ní Èkó, àwọn ènìyàn farapa. Èéṣe ni ọ̀rọ̀ náà di bóòlọ ìyà fún mi ní agbègbè Ọba Accra ní Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ní ọ̀sán ọjọ́ Ìṣẹ́gun nígbà tí ọkọ̀ òfurufú kan ṣàdédé já lulẹ̀ ní àdúgbò náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí àjọ tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ṣe sọ lójú òpó abẹ́yẹfò Twitter rẹ̀, iléeṣẹ́ Air First Hospitality and Tour òun ló ní ọkọ̀ òfurufú tí nọ́mbà ìdánimọ̀ rẹ̀ jẹ́ 5NCCQ tó já lulẹ̀ náà. NEMA ní agbègbè pápákọ̀ òfurufú Èkó, ó ní ìjàmbá náà ti wáyé ní iwájú ilé epo AP àti ilé ìfowópamọ́ UBA. Ó ní ọkọ̀ òfurufú náà ti já lulẹ̀ tó sì gbiná lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n ní iléeṣẹ́ àwọn àjọ tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì Èkó, iléeṣẹ́ panápaná àtàwọn ẹ̀ṣọ́ ààbò tó jẹ́ ti ìjọba àpapọ̀ mìíràn ló ti wà ní ọ̀nà láti ṣàmójútó ìjàmbá náà. Wọ́n ní awakọ̀, òṣìṣẹ́ iléeṣẹ́ náà àtàwọn èrò méjì ló wà nínú ọkọ̀ náà tí àwọn sì ti dóòlà wọn. Àtẹ̀jáde kan tí àjọ panápaná Èkó fi síta náà ní ọkọ̀ òfurufú náà jẹ́ èyí tí wọ́n fi ṣe ìdánilẹ́kọ̀ọ́. Adarí àjọ náà, Adésẹ̀yẹ Margaret, ó ní àwọn ènìyàn mẹ́rẹ̀ẹ̀rin tó wà nínú ọkọ̀ náà ó ní wọ́n mórí bọ́ láàyè àmọ́ tí wọ́n farapa. Margaret ní ohun gbogbo ti padà bọ́ sípò ní agbègbè náà tí àwọn sì ti ṣe ohun gbogbo láti fi dènà ìjàmbá tó tún lè ṣẹ́yọ látara ìṣẹ̀lẹ̀ náà. Àwọn àwòrán tó gba orí ayélujára ó ṣàfihàn bí àwọn ènìyàn ṣe péjọ síbi ìṣẹ̀lẹ̀ náà láti pa iná ọkọ̀ òfurufú ọ̀hún lásìkò tó ń jó. Àdúràgbà Olúwatóyìn ló ń jábọ̀ láti iléeṣẹ́ Adó Gbagadè Online TV. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá.